Nisuru. Actually, only Oribibe Onkologun before. It doesn't matter what happens in life. I mean, killing yourself is not the next thing. Any Shangoba toju eja, uncle, koni ba won bu oba koso. No, I agree with him, but at the same time, Shemo, almost so ipe ti o ba nidi, ise o ki dede se. And then take for instance, na kawa so ipe to reni kan mu mi, o gba be ku, awa so ipe ani mu mi mo. First, lo ma pa Oluwa eh? So I think láti take it easy gan. Ọkùnrin. Auntie, kí lọkùnrin ṣe fún yín. Obìnrin ṣe worse. Calm down. Ẹ ṣé gan ni ma. All right. Ó dàbọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Mo ń bèrè Funsho. Mr. Funsho. Ẹ jókòó. Oh, okay. Ẹ ṣé. Yes? Sister me. No, let her come in. Check all this. Yes. Sister me. Auntie, only came up. Okay. Tabatilaba, you see a staircase. First office on your right. Okay, right. Then. Okay, ẹ ṣé. Actually. Sister me, Niyi. Hey, sister me. I'm so happy to see you. Èmi ni o. But Funsho, ṣé nǹkan tó ṣe dá? Auntie mi, ẹ má bínú. Ẹ má bínú sí mi. Ṣé rí ọ̀rọ̀ pọ̀ gan nínú ìwé kọ́bọ̀. Àti pé kò tẹ̀ sí nǹkan tí mo lè sọ náà. Kò sí àwíjàre kankan lẹ́nu mi rárá. Ju pé kí n máa bẹ̀ yín lọ. Auntie mi, ẹ má bínú sí mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú sí mi. Sister mi, owó tún ni dájúdájú ẹ̀yin bínú. Ẹ má bínú. Kò sí bí tẹ́ máa tì mí sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Ẹ dúró àǹtí mi. Ìgbà wo ló fi ń lẹ̀? Àti pé báwo ni mo ṣe jáde? Funsho, ọlá Ọlọ́run ni o. I was one of the people recently pardoned by the state. Really? Yes. Wow. Auntie mi, àánú la máa rí gbà. Àmì o. Sister mi. I'm so happy. Sister me, it's been 10 years, you know. 10 solid years. Yes, 10 years. 3 months and 12 days in Mufan prison here. I'm so sorry. It's okay. I'm not even upset again. But I need a place to stay now that I'm out. And I'm going to stay so do it. Titi get her together. Sister, me staying in my place is not the problem. Sherry, ibati ekpemi pe jade go. Jade, I mean ekpemi, I was so excited. I mean, I was so happy. But auntie me, who come and do any? Yes. Wait, kilo me by Pomalide. You are my only brother and I'm your sister. For sure. What I say, understand. Understand because you go through. Timo cope ni here for 10 years. I don't know how I did not kill myself. For sure, understand. Oh my God. No problem. You stay. I'm sure it was tough. Sister, let's go. It was tough for me. Sister, I understand. 10 years. Sister, it's all right. That's how to win a case, my dear. I was so carried away when you presented the document. Seriously, I wanted to. Anyways, she will move That's the secret. To win case by. So I think we should go out and have some fun. I'm actually ready. Okay, sorry. So you've been waiting for me to. Like if I did.
welcome to my bubble up, bud. Yeah, bound the show, okay. Yeah. I'm saying, just come. Oh, that's a wife. If I was stabbing. Sweetheart, how are you? How's been your day? I'm fine. Meet, Sister Mi. Sister Mi Timothy software Nepal. But Like, yes, we'll talk about that inside. This is my wife. Hello. you're welcome. Yeah, Wally. Let's go in. Feel comfortable. Wally. Sister Mi. So can you share it about everything? Yeah, Wally. I feel comfortable. Chetibo. Then bathroom ni. Kewobe, kewe gbogbo ìdọ̀tí be yẹn kúrò. Chetibo. By the time the bathroom are wet on, èmi náà àti dáná tán. Okay, thank you. You're welcome. I hope the room is good enough. Compared to where I'm coming from, this place is paradise. All right. I feel at home, Chetibo. I'll be right back. Okay. You shouldn't have brought her here. Well, she had nowhere else to go. Then get her an apartment. I mean, just listen to yourself. She ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yẹn. Ṣé èmi tó wọ́n dé náà ni mo ṣe máa get apartment fún? Wo arábìnrin. Mi ò wo nǹkan kan o. You can't just let a murderer into our house. I said it. Mo ti mọ̀ pé ojú ayé òun ló ń ṣe. And look, woman, you better watch the next word that comes out of your mouth carefully. Or else, I mean, do you realize that is my sister you're talking about? She's not going anywhere, woman. She stays right here. 10 years in jail will do a lot worse than I'm picturing in my head to anyone. Mi ò fẹ́ mọ nǹkan tó máa sọ o. All I know is I don't want her near me or my daughter. She'll be back from hostel tomorrow. Lọ gbalé fún wọn. And you listen to me. Either you like it or not. She stays here. She's not that same person you've been picturing in your head for the past 10 years. Ah, come on! No, seriously, I don't feel like getting out of bed. Well, Kakakure ni, ọmọ máa mú rẹ̀ rò. Ó túmọ̀ sí pé eléré ó fẹ́ kọrin tí ojúmọ́ fi mọ́ ni. Yeah. Ó ti ra generator tó múná wọn. Yes. Àwọn jẹ́ kó rẹ̀ generator. Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ generator. Àti máa rẹ̀ generator. So don't worry. I say, be happy. Don't worry. Don't worry. I say, be happy. Good morning, guys. Morning! Báwo ni night yín? What's more? Hey, stop it. Kí ni gbogbo pàlàpàlà tẹ́ ń ṣe lé mi? Ṣé kò kí n sú yín ni? Are you complaining? Why would I complain? But mo kàn fi bóyá kó máa rẹ̀ yín díẹ̀ ni. Oh, má tiẹ̀ complain kò matter. Kò dí àwa lọ́wọ́. But má worry, 2 months péré ló kù. Èmi náà work transfer mo wá sí Òṣogbo. So màá wà permanently pẹ̀lú ìyàwó mi. Tó bá ti wáyà láàrin ni àwa yí ẹ̀bà. Àwa jọ máa Okay. Ọlọ́run help yín. Ó ṣe. Èmi ń lọ bí ṣẹ́ńtì. Unnecessary. All right. Office man, ṣé o ti dẹ̀kun yàrá ẹ̀? Miss call. Mo fẹ́ sọ̀rọ̀ mathematics kan bẹ́ẹ̀. Má kọjá yẹ o. Hello, wọ́n náà lo yàrá mi ní school. That was there. Gbogbo agbẹ́jẹ́ ló máa ń lò. Lọ guest room jọ̀wọ́ Wọ́n lọ lo sẹ́yà. yàrá mi ní school, hello. O trust ẹ o ní fẹ́ tẹ́. Kọ́má imagine lọ. O ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Má try. Baby, Nice day. breakfast. Okay. O ti lò mí pa. Yeah. All right. Jẹ́ lọ gbé wa. Before you go, where then? Yeah. Breakfast. Simsala. Where did your mind drift off to? Nowhere.
I remember when you were young, you used to barge into my room without knocking. And you can talk so much. So, Kila Turibolote. Oh God, Simi Sola. You know you were the only mother I've ever had, you know. She's dada. Yeah, my night was good. Tenko. Sami wasn't good at all. Yeah, where Nyabi? Sami, I just don't get it. I don't know why she just won't stop. The last thing she said before she went out this morning is that either I choose you or them. Can you imagine? Them? Yes, I have a daughter now. Oh. Atibati Adeti bimo obìnrin yẹn ni ó ti ní ìdádúró. I mean, ever since afterwards, Ati bimo mo. If that's the case, Jackie Malo. Koma Jackie mo adayepe si ìrẹsì ìgbéyàwó yín. No, sister, that is unacceptable. Ibolelo, sister, me we just sọ fún ọkọ ìyàwó ni mi. Ó dẹ̀ sure wípé èmi ni aláṣẹ nínú ilé yìí. Sister, mi nǹkan kí nǹkan tí bá fẹ́ ló máa bá mi fẹ́. Sure me, níbi tẹ́ lọ, you're going nowhere. For sure. For 10 years I was in jail. You never came to see me once. Oh, Joe, má jẹ́ kí n wá da àárín méjèèjì rú. Ìgbéyàwó tí mi mọ̀ pa ẹ̀. Let me be going. Sami. You know you're all I have. Sherry, nǹkan tó kàn ń sọ, nǹkan tó ń tẹnu mọ́ òun ni pé is that you're going to scare our daughter. Scare your daughter, Ke? Who told you I want a daughter? Àbí màtí ẹ fẹ́ gẹ́gẹ́ bí ọkọ náà. No, it's not what I was saying. Boy, I was saying. Àbúrò wa fẹ́ tán gẹ́gẹ́ bí ọkọ. Are you joking? Wálé. Ṣé o ti rí nsìn? Torí pé kì í ṣe mi ni mi ò ní nǹkan ṣe. Simi ló ń dá mi dúró. Kí lágbẹ̀mí ń ṣe lóko tó ń dòru náà? Kò ṣe pé mi ni mo fẹ́ ṣe kankan. Ṣojú ẹ ti wá rí nsìn. Ẹ wá. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ìwọ máa ti Èkó wá síbàdàn. Simi máa ti Òṣogbo wá síbàdàn. Àtọjọ́ Friday lẹ ti wà ńbí. Orí dẹ̀ ní Sunday. Tẹ́ ṣe bí ẹni pé ẹ máa lọ bí iṣẹ́ lọ́la gan. Ẹ kàn ṣé kì í sú yín ni? Ẹ ṣáà máa tilẹ̀kùn mọ́ra yín mọ́nú lé dẹ̀ máa tá gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ. Ààrẹ kí ni kàkà kó rẹ̀ mi máa mú rẹ̀ ròdò. Ó yẹ ẹkùn. Ọmọ tí ẹ bẹ́ẹ̀. Múra sí. Wale the preacher. You don't even have a girlfriend. Ká má ṣe wá ní pé you settle down. Ogun ayé tèmi nìyẹn, má fi yọ̀ mí. Má fi yọ̀ mí. Anyway, tí àsìkò bá tó láti gbọ̀nsẹ̀, tí á là. Àbí? So when I'm ready to settle down, I will let you know. Wale owó mi, wọ́n lè bá mi bẹ̀ lídìí. I can't wait to marry her. I love her so much. As I love you so much. Gentleman, hold it. I say hold it. Ṣé kò sí? Kò sí èwo ni. Hold it. Ó dà tó bá ti pọ́n ká ẹ lára àwọlé lọ́sìn. Sójú òkè ń tẹ̀yìn ni. Ti wá fún mi. Sí ètí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ di dídú wèrè wo ni mo ká ti ju bébí nìṣọ́nù ní. Ẹ máa lọ. Ìṣòro lé òun pé yé bí. Ẹ máa lọ. Báwa tẹ́tí máa wà ìtàtí o. Ó ráyè tí mi ò rí irú ẹ̀ rí 247. Ẹ fẹ́ para yín ni.
ṣé gan ni o, mo dúpẹ́ gidi gan. You did a very good job. Kò tọ́pẹ́ sá, iṣẹ́ wa là ń ṣe. Ẹ jẹ́ kí n dúpẹ́. Mi ò mọ̀ wípé ẹ lè bá mi gba gbogbo ilẹ̀ mọ̀lẹ́bí wa padà. Ẹ ṣé gan ni o, ẹ ṣé gan. Ẹ wò Ọlọ́run bá ní ká fọpẹ́ fún. Ṣẹ́ra wa akọ̀ǹgbẹ́jọ́rò lásán ni. Ọlọ́run bàbá ìlú máa ń fún wa láre. Ṣẹ́gbọ́, all glory be to God. N tó tiẹ̀ jẹ́ yàrá fún mi ni pé pẹ̀lú ọjọ́ orí yín bó ṣe kéré mọ̀ yìí àti ní chamber ọ̀dọ̀ yín pé ẹ lè bá mi win the case yìí. Ọ̀pọ̀lọpọ̀ chamber ńláńlá àwọn àgbààgbà ńlá ti gbé fún wọn rí bá wá rí bá. Uncle, kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ báyìí? This is actually the 16th consecutive case to man win. Sherry ní chamber wa I can lose rárá. So kò tẹ́ yẹ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn rárá at all. Come on, stop talking like that. Ẹ má dá lóhùn jàre. Ẹ wo iye òkè yín rẹ̀ lọ́bẹ̀. Ẹ ṣé gan sá. Thank you. Simi Sola. Simi Sola Daniel. Hey. Long time. Just wole. Okay. My God. Mimi. Hey. Say one more Oh my God. It's so nice to see you. 10 years in jail. Alright, it was a life sentence. Ẹ̀wọ̀n gbére. Ibẹ̀ ló yẹ kí n ti lò gbogbo ètò kù nínú ìgbésí ayé mi. Kó sì pé mo rí àánú Ọlọ́run gbà lọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ yìí. I just got back a few days ago. Kò yé mi. You mean you just got back a few days ago? Yes. That is crazy. Mi ò gbọ́ nǹkankan. Oh, lè gbọ́. You traveled out of the country immediately we left university. Well, that's true. Yeah, and then my family, they assured that the news of my going to jail did not get out to the public. Everybody thought I traveled out. That is serious. Yeah. Really? But what exactly happened? How ló ṣe dé bẹ̀ yẹn? It's a long story. Worry. Gbàgbé pé long story ni. We have all the time in the world to talk today. Mo gbọ́dọ̀ gbọ́ o. Kí gangan ló ṣẹlẹ̀? How did you end up there? Simi, please marry me. Kumbi. Listen, what's going on? For every time I tell you to marry me, you just feel indifferent about it. What's going on? And here I am, head over heels in love with you. I mean, kí ló ń ṣẹlẹ̀ gangan mi? Kí ni nǹkan tó wà ń dé nǹkan tí ó ti bẹ̀ jáde? I want to know. Kumbi, I really love being with you. But me le fẹ́. Oh my gosh. For every moment about some statement to something, my rope she tell. But now I'm beginning to feel there's more to it. What have you call me one day? Why? I mean, so tell me, what is all this about? About sex? Look. Listen, you should listen to me. I am tired of this hide and seek love. I am tired. I want stability, I want more. I want a woman that can call my own. I don't want to be a part-time lover anymore. Kí ló ṣẹlẹ̀ gangan no? Mo ti fẹ́ sin ó ti dé bí ọdún méjì mi ò wálé ẹ. In fact, ṣé mo ti ẹ mọ́lé ẹ ni àbí kí ni mi gan sọ ẹ? Mi ò mọ́lé, mi ò mọ ọ̀nà, mi ò mọ anything nípa ẹ. Ṣé mo mọ̀ bóyá àkúdàáyà ni mo tó ti wọ? Yeah, I have to tell you the truth. Omokunbi Shola, I understand your point, okay? I understand your point, but just give me more time. More time for what? More time for what? See me, more time for what? This is really hurting me. More time for kilo too fair. Joe, call me. Just give me time, eh? Come here. Let's have makeup sex. My brother, yeah. You guys are set? Of course we are. Well, thanks bro for having us for the weekend one more time, as usual. You're welcome. Thank you. What are friends for if not for inconvenience and bad advice? I know, for bad advice. You actually made my weekend. Yeah, You it's made a my pleasure, weekend. it's a pleasure. It's a pleasure. Okay, but the truth of the matter is that patient lawyer.
àti gbàdúrà ní ilé kó gbà ó máa lágbára gan o máa ní láti ṣe deliverance fún gbogbo nílé. Excuse me. Hello, excuse me. Jọ kí ló mean? Mo mí ìgbẹ́ ti bàbí jẹ́ ẹ ti dá nǹkan wọ́n ló mọ ìgbà tẹ́ máa ń ṣe ti máa tí mi ò bá sílé. Because mo wà ṣọ́ọ̀bù pé gbogbo tébù ìgẹ̀ẹ́sì á ti máa mẹ́ ẹ ti jókòó lórí tébù ẹ ti jókòó lórí àga ẹ ti ṣé mo ń parọ́ ni. Anyway, no, if you must know, ó máa ń ju ẹ̀ẹ̀mejì lọ lójoojúmọ́. Ó máa ń tó bí. In fact, lè ní yìí gan. Tábà tó bá gbé mo fit ọmọ bọ́ ìfẹ́ kò yẹ. Mo fọlọ́ bẹ̀yìn méjì lójúmọ́. Wo ọ̀rẹ́ tó bá jẹ́ káyìí tí máa lọ tá bá lọ 2 more minutes nígbà yẹn máa wọlé a máa tún ní 1 more for the road. Ó ti dógún nìyẹn. Ó ti dógún. ọ̀rẹ́ mi. Ṣá máa rọra. Mélòó ni ara mi kí ló yẹ dìímú ẹran bàbá yà yàn àwọn àríyàn lọ́jọ́ wájú àti. Ẹni tó ń bẹ ẹ lọ́dọ̀ rẹ̀ ó ní wọ́n gbẹ ni. Ó ṣe. Ó dẹ̀ ń jẹ́ kó hàn lórí ẹ̀ òní. Ó tóbi sẹ́ẹ̀kẹ́ yìí má lọ wábì kan dà á sí. Yeah. Uncle sọ fún pé àwọn ń bọ̀. All right. Ṣé kí n sá? No, má worry. O ṣe. Okay. Pẹ̀lẹ́, kí ló kọ jẹ? Ṣadé ni sá. Ṣadé, pẹ̀lẹ́. Yes sir. Ìjà, bá a múlò mi jẹ. O ṣe, pẹ̀lẹ́, ya fine o. Kò lè fi taratara dá fún cousin. Ọmọ àlè, àyà máa jẹ méjì pọ̀. Tó tóbi tó a. Bó ṣe ń gbá òun, a máa gbá ìwé, a tún máa ṣàlóyè nínú. Wọ́n ti bá mi gẹ́ ti báyọ̀. Okay. Wọ́n sì ní àdàtà. Ẹ̀yà máa ń lò. Blood. Kúnbi kò yẹ kí n kí ẹ o. Cousin, o máa kí mi. No, kò kí ẹ o. O máa kí mi. Kúnbi. Torí tán bá sọ pé omi ló máa ṣẹja jiná máa jiyàn. Tó bá ní nǹkan tó ṣe yẹn o máa ṣe fún mi ní lọ́jọ́ wedding mi. Ìwọ Kúnbi. Kò sí nǹkan tèmi náà sá nípa láti wà bẹ́ẹ̀. Mi ò rí tíkẹ́ẹ̀tì book ni. Mi mọ̀ nǹkan tó ṣe airline yẹn wọ́n kàn láwọn travel mi mọ̀. I was so disappointed, má bínú torí Ọlọ́run. Ó dùn mí o. Má bínú. Kí ni màá tún ṣe? Ìjà ìdẹ̀ ti padà gbéyàwó ẹ̀ náà náà ó ìsìtá ẹ̀. Àbí mi ò ní pàdé ẹ̀ dìímú. Ó ti yé ẹ congratulations. Ìyàwó wa wá dà. Ìyàwó mi wà nílé. Ẹ bá pè my love. Baby mi. Mi ò ní baby mi ṣé mo bẹ̀ du ìyàwó ni. Kò sí nǹkan tó lè ṣe. Ìyàwó wa ní ìfẹ́lẹ́ jàre. Ẹ wá pọ̀ ẹ wá meet bàbá ọkọ yín o. Hi. Ìyàwó mi bàbá. Baby, come on. Kúnbi, ìyàwó mi rè. Oh, hi. Ìyàwó. Kúnbi rè o. How are you? Good to meet you. So good to meet you. Congrats, ọ̀rẹ́, one more time. Congrats. Ṣé o rí pé mo mójú lọ sọ́jà? No. This is. Nǹkan tó yẹ kí n gbé ni mo gbé. Mi máa sọ tó yẹ kí n sọ lójú ìyàwó. Wo bàbá ọkọ ẹ kò sí nǹkan tí o fẹ́ jẹ lọ bá mi dáná fún gbogbo nǹkan tó bá wà nílé ṣe fún. Ó fẹ́ràn oúnjẹ o. Jẹ́ kó mo láti òkèlè. Bá dé bí àmàlà tàbí bóyá bí iyán bá mi ṣe fún please. All right, ẹ pẹ̀lẹ́. Ó dà kó máa ń tijú. Èmi ló jọ. Ìjọ tí wọ́n ń ta ìtìjú ò sí ní. Kí ni reason? Ìtìjú náà máa ń pè é. But you see my hands as 4 days to your wedding. 4 days. Only understand. Ọ̀rọ̀ yẹn ò lè yé. And there's more to the wedding than you know. Explain. I'm ready to hear. I want to hear it. I want to listen to you. I want to hear everything that has to do with it. My boy. And then man try to fi mi ṣeré because mo fi Ọlọ́run ọba tó dá èmi àti ẹ̀ṣẹ̀ lẹ́rìí. Tó o bá sọ òótọ́ fún mi, òkú méjì máa bọ́ nù lé. Má pa ẹ̀ máa para mi. Kúnbi, kò sí àlàyé kankan tí mo lè ṣe fún ẹ. Ní ọ̀rọ̀ kan, kò sí àwùjáre lẹ́nu mi. You know I love you. I know. You know I've always wanted you and I together, you know. So why too much you don't Be more. Simi, why?
Mo fẹ́ kí lè jẹ́ òpin láàrin mi àti ẹ̀. Bí wọ́n náà ṣe mọ̀ mo ti marry. But I'm begging you. Please, jẹ́ ká fọ̀rọ̀ iṣu kúrò tí ò gbọ́dọ̀ ríta. Please. Simi, ó dẹ̀rù kọ́rọ̀ yìí máa rọrùn bẹ́ẹ̀. Let me take you down memory lane. Can you remember how we met? I remember. You were not good. Simi, you were jilted. You were going to practically kill yourself. What's on it? And I myself, I was robbed of love by the lady I fell in love with. And we spoke about it. We agreed to stay together. And this is how far we can go. I'm sorry. Don't be. I'm very sorry, baby. Don't be sorry. So anything more be ojú tó ń dùn mí dẹ̀ fún mi kó bá mi fẹ́ àtàwà lẹ́nu ẹ̀. Mo fún ẹ lẹ́yìn mi kó bá mi yún, ó fi ẹ̀gbọ́n sọ́wọ́. Má bínú jọ̀ọ́. It has to do with family, love, covenant. Ìdí tí mo fi ní kò lè yé nìyẹn. Please. Okay. Lọ́rọ̀ kan ṣá kí n wáyàwó tèmi síwájú. Is that not so? Only Taiwo Dada. I got this apartment and I furnished it so that Simi àti àlejò máa gbé papọ̀. Simi, I worked my transfer láti Èkó wá sí Òṣogbo so that àlejò máa wà papọ̀. Now you are telling me off. So, ta ló fẹ́ kí mi àti àlejò máa gbé bí báyìí? Ta ni mo fẹ́ fojú jọ? Bí Ọlọ́run máa pèsè. Ọlọ́run máa pèsè. Are you insane? Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá. Ṣé kò sí? Tí kí ni fi ṣe? Ìgò. Ìgò kí ni? Mo fi gún yàrá yẹn. Kó ṣì kú omi jọ. Wo, ṣorí jẹ́ kí n sọ fún ẹ. Nǹkan tí mò ń sọ, òun ni mo ṣe ń sọ. I can't take that. Èmi àti ẹ la ní right láti máa decide. O kàn ní jáde lọ gbàbúrò ẹ kó sọ fún mi pé kó wá jẹ general manager company yẹn kó possible. Wo, it's better ká lọ pèèyàn láti ta kó wá jẹ. Yes. Ṣé tó lè ṣe wá bínú fọ́gò mọ́lẹ̀? Ìbínú èyí ti pọ̀ jù. Ọ̀rọ̀ tí mo bá ìsọ jẹ́jẹ́, ó wá bínú. Mo ń bẹ̀rù ẹ o. O kò sí ọ̀rọ̀ bíbẹ̀rù mi kankan mẹ́. Ìwọ fúnra ara ẹ mọ̀ pé àwọn parent àwọn méjì ló ní ogún yìí. Wọ́n dẹ̀ mọ̀ pé torí mi àti ẹ nífẹ̀ẹ́ ara wa láti kékeré ló jẹ́ kí wọ́n ní ká máa manage ẹ̀. Ẹ̀gọ́ wa ń ṣe pé wọ́n nìkan ló kọ́ máa dàjídé ló máa decide. No! But tó bá jẹ́ pé nítorí pé mo fọ́gò, I'm sorry. But pé máa mú àbúrò mi wá kó wá jẹ GM kò possible. Àmà wẹ́ lómi ni. Okay, mo ti gbọ́, ṣó ti gbọ́. Wá lọ jẹun. Wá lọ jẹun. Portable. Báwo ni? Ṣé wàá pa? Ṣé o ti ń jáde? Wọ́n á pẹ́. All right. Ìyàwó. Ẹ mọ̀ dùn gan. Báwo ni? Kún mi ńkọ́? Ó wà lé. Ò ṣe. Ní sùúrù náà, òun dà. Ó ṣàrí pé mo múra lọ́wọ́ ni. Kúnbí. Ọjà yìí gan o. Kúnbí. Kí ni? Ikún ẹ̀ ń jọ gẹ̀dẹ̀, òun rèdì. Ohun pé tó bá dùn ló máa ń pa ní àbí. Wo, a bẹ́tà kó jáwọ́ náà àpọ̀n tí ó yọ, kó ti gbé lákaná. Ọ̀gbẹ́ni Wálé ọ̀rọ̀ yóò yẹ. Honestly. Ó yẹ. Honestly. Ṣé wọ́n tó fọ́ ni? Kí ló fọ́ ni? Ọ̀rọ̀ mi àti Simi.
ọ̀rọ̀ dàbí ìbọ̀sẹ̀ tíntín létí àwọn gbẹ̀gìrì ni tójú bá kún bẹ́ẹ̀ ọkàn lè ever kún bẹ́ẹ̀ láíláí. We just grew to be inseparable. We can't just be separated. I don't know. Bond yẹn lágbára. It's so strong. Ó dà pé o mọ nǹkan tó ń ṣe. Decision ẹni pé ò fẹ́ gbàgbé. Kí ló ṣe é tó lè gbàgbé gẹ̀ yìí? Ó dẹ̀ fẹ́ kí obìnrin kó dá àárín wa àti cousin ẹ̀rú just like that. Ó fẹ́ kí obìnrin kó dínà oore tó lè rí gbà lọ́wọ́ cousin ẹ̀. Man, kí ló ń ṣe ẹ́ náà? Wake up! Ire ẹ ló ń bọ̀ lọ́nà yìí o. Ó dẹ̀ ti ṣe wàhálà fún. Ó wá fẹ́ nǹkan tó rò kó ba nǹkan tó ń ro jẹ́ àbí. Abóbìnrin kọ́ ni. Obìnrin tó lè ṣe ní kàkà káàkiri má dùn bẹ̀. Tápá ti tẹ̀ ló máa lọ sí. Wake up. Okay. Can I ask you a direct question, please? Ask. Jọ, kí ni nǹkan tó rò pé mo lè ṣe? Candid opinion, please. Lọ́rọ̀ kan, kí ló fi hàn pé mo lè ṣe? Bóyá kó ṣaṣọ lójú eégún. Simi did this. Simi. Listen, Bayo, you need to really take it easy. Surely, the real I think they're lọ́rọ̀ ni. Kò sí tí ó ṣẹlẹ̀ rí o. You just have to calm down because in life, a lot of things no man share sometimes you come and take heart. You just have to really... tó bá mọ nǹkan tó máa sọ de gbẹ́nu ẹ dákẹ́. Hush. But Bayo, mo wrong tí mo sọ fún ẹ ni. Bayo. Simi, I want nothing but the truth. Kí ni nǹkan tó wà láàrin ìwọ àti Kúnbi? Kó má jẹ́ pé nǹkan tí a fún òkú máa gbà lọ́wọ́ wa. Wo, mi ní láti hide anything mọ́. Òkú tí mo sin ẹsẹ̀ tí hàn níta. Lóòótọ́ ni èmi àti Kúnmi á fẹ́ra wa. Báyọ̀. Mi rò pé mo gbọ́ nǹkan tó sọ dáadáa. No, kò lè jẹ́ nǹkan tètè mi gbọ́ ló ń sọ. No. Kí ló ní wà tí Kúnbi ṣe? Á fẹ́ra wa. How dare you? Kúnbi. Kúnbi, o mess up. Wọ́n kì í sọ̀rọ̀ báyìí náà. Kò yẹ kó sọ débi pé ẹ ṣe jọ ríra yín náà. Ó yẹ kó backdate bí i 8 years ago. Ṣe dáadáa jàre. Wálé, calm down. Máa wọ́n náà wà tó fi ṣe sí farabalẹ̀. Farabalẹ̀. Kò tí a tó kọjá àti ṣe náà. Ṣé mi ti wá bàtọ́ ọmọ ìjẹ́ báyìí? Ó ti bàjẹ́. Kì í ṣe pé o ṣẹ̀ṣẹ̀ má tún rò ó ti bàjẹ́. Because ọmọ ọgọ́ tó fẹ́ mi wípé mo mọ̀ sí mi dáadáa o. Tọ́kọ ẹ̀ bá fi lè ní kó kú òní. Kì í ṣe kó máa padà síbí o. Ṣó fẹ́ kó padà yẹ tẹ́lẹ̀? Oh God. Ó dà pé o mọ̀ Simi rárá. You don't know her. Wo tí mo bá fi lè fi sílẹ̀ báyìí, ó máa padà tún lọ bá Kúnbi ni because she loves him. And that will be a great loss because ó máa jẹ́ kí business ẹ bọ́ sí lọ́wọ́ nìyẹn. Ó dẹ̀ mọ̀ nǹkan tí yẹn mi. Kọ́ládé, kí ni nǹkan tí mo wá lè ṣe báyìí? Ṣórí, gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ tètè mi. Ṣórí ẹni tí ó bá ní ká má yù, tá bá try, tá bá ṣe oúnjẹ ìmú oúnjẹ. Tó tún ní kò tó mú. Tá bá yọ ọwọ́ ẹ̀ kúrò láwò. Mi ò rí nǹkan tó burú ńbẹ̀ o. Àbí kí ló rò? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́. Ṣé bàbá wa ti gbọ́ báyìí? Mo ti fi ìhòòhò mi pamọ́ fẹ́ni tó ń bá wẹ̀ mí tí bá kú. Bọ̀ Kúnbi kò bá má ti ṣe nǹkan tó ṣe fún mi yìí náà. Má dẹ̀ jẹ́ kó mọ̀ pé má ṣe ayé yìí ló ń gbé.
My dear, ayé le lóòótọ́. Ilé ayé lórí yìí o. The worst part of the story ni pé Báyọ̀ gangan ló testify against me. Irọ́ ni. Yes, he brought out a diary and showed the court. Mo wá lọ sí jail fún ẹ̀ṣẹ̀ tí mi ṣẹ̀. Àmọ́ kí wàá ló lè fà tí ọkọ tẹ́jọ́ ṣègbéyàwó máa lọ jẹ́rìí pa yín lẹ́jọ́? I think there is more to it. There is definitely more to it. Because tí iná ò bá láwò, kò lè gòkè odò náà. Iná ọ̀rọ̀ yìí láwo lóòótọ́. Ọ̀rẹ́, ogún ni, property. When I was in jail, Bayo came to visit me once. Ó dẹ̀ fi yé mi pé ẹ̀tọ́ mi nínú ogún yẹn, òun máa tọ́jú ẹ̀dẹ̀ mi while I'm in jail. But òun ní láti move on pẹ̀lú life òun. But ẹ ṣe bí joint business ló sọ pé ẹjọ́ ń ṣe. That was the greatest mistake of my life. I trusted Bayo with my whole heart. I gave him everything. Ó wá padà sọ fún mi lálẹ́ ọjọ́ yẹn pé òun bẹ̀rù mi. Pé kó má di pé ìjọ́ kan I will carry the property and go to Kumbi's house. Immediately wá pé ẹni tí mo fẹ́ spend gbogbo life mi pẹ̀lú. I decided to change the name on the property to his own name. Ọkùnrin. Ọgbọ́n ọkùnrin ló lò fún ẹ. Bọ̀ ìwọ máa worry. Ṣùgbọ́n ṣe bí iṣẹ́ tèmi ni. A máa revisit case mi. Yes, thank you. Mo fẹ́ kí Báyọ̀ kó jẹ́ ẹ̀ṣẹ̀. How far? To ṣe ọ̀rọ̀ àwọn clothes. I'm still on it, ma. Ó yẹ kó ti bá débì kan now. I actually have some facts here. Okay. But Jarama, because we still have a lot to do. I know. Okay. Kò ń ṣe nǹkan tó yẹ kó le tó yìí. Come think of it. I mean, ọgbọ́n ò digi now. Àfi tá bá rókun. Kò síbi tí mi ò wá wọn dé. Everywhere tí mo mọ̀ báyìí ni mo ti wá wọn dé. Ṣé tèmi ò ti wá bá mi báyìí? Ṣé tí ẹ ò ti wá báyìí báyìí? Tí ò ti báyìí o. This is just the genesis. Yes. No, sọ fún mi. Ṣé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀? Àmọ́ ó kọ̀, ó fà kíkọ́ rí. Ó wá ṣẹlẹ̀ tán báyìí sí, ó wá ń da èmi ríboríbo. Did I explain everything to you? Mo sọ bí ọ̀rẹ́ mi àti àǹtí mi ṣe lọ, èmi ọ̀rẹ́ mi àti sister mi, mo sọ bó ṣe lọ fún ẹ now. So, okay, agreed. Wọn kì í ṣe ọmọ ìyá mi. Bó ṣe ó dá kí adìyẹ kú ká wá dá yẹn ni. That's wrong. I explained everything to you. I told you she's the mother I never had. But tèmi ni máa ṣe yẹn. Òun máa bá tiẹ̀ jẹ́. Ṣẹ́jọ́ mi wá ni. Ṣé kí n lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ni? Ẹlẹ́wọ̀n ni wọ́n nà. Wọ́n dẹ̀ pààyàn ní kó tó di pọ́n lọ sẹ́wọ̀n. Ṣé èèyàn wá mọ orí ìwà tó tún máa wà lọ́wọ́ wọn? Ẹlẹ́wọ̀n ni wọ́n. Wọ́n dẹ̀ pààyàn kó tó lọ sẹ́wọ̀n. It's all right. Ìwọ náà,
wàhálà tó wà ń lẹ́yìn má dárùn. àfi ká wá wọn rí ni o torí nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ tèmi o. Would you shut up? Shut that thing you call him out up. Ní agbára Ọlọ́run nǹkan kò ní ṣẹlẹ̀ sí ọmọ tèmi. Àfi kí wọ fúnra rẹ̀ kó wá wọn rí. And baby, tí anything bá ṣẹlẹ̀ sí ọmọ mi, wàá gbádùn mi. Ṣùgbọ́n, good night. Ṣé nǹkan tó máa sọ nìyẹn? Is that what you say? Káyà wá wọn ni o. Bọ̀bọ̀ tí mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ lé lórí nìyẹn. Ṣó ti wọlé sọ́dọ̀ ẹ̀lẹ́bẹ̀rẹ̀ sọ́dọ̀? Yeah. Okay, Adébáyọ̀ ti jàyín lórúkọ ẹ̀. And mo ti send details ẹ̀ náà. Please, I beg. 3 days péré mo ní. There's no time. Mo fẹ́ mọ nǹkan tó mọ̀ nípa Casey, please. Ni wọ́n fi gbẹ́lẹ̀ fagbépo tèmi. O ṣàṣẹ mọ̀ mi lánàá. But mo ní àwọn questions kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ sí mi. Oh, there's no problem. You can ask her. I'm not ready now. Simi. Kí ló mọ̀ pa Báyọ̀ Tijani? Báyọ̀. Auntie, ẹ káàsán. Kí lẹ ń dúró ṣe mí? Actually, mo ń dúró de cab àbí taxi tó máa gbé mi dé ìgboro. Cab. Nínú bíbá ẹ wò ṣe rohun tó wọ̀ tó bá lọlẹ̀. Gbogbo nǹkan tẹ́ kó sára pátá yìí ló máa gbà lọ́wọ́. Are you for real? Bẹ́ẹ̀ ni for real náà ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ibo mo wá ti lè rí cab or something. Tẹ́ bá lọ straight ẹ̀yà báyìí. Tẹ́ tó yà junction kẹta ẹ máa rí bus stop. Bẹ́ẹ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ pẹ́ bí wọ́n gbé yín lọ ni. Wọ́n gbà wọ́n bí yín lọ. What do I do? What do I do? Ilé ìtọ́jú ni wọ́n tún gbà. Báwo ni? Ẹ káàsán sir. Ṣé wàá pa o? Yeah, I'm fine. Ibo ló wá ń lọ tó kọ dúró sínú òrùn báyìí? Mo ń dúró de taxi or cab ni. No. Ẹ̀mí ní rírú ẹ nínú òrùn báyìí kí wọ́n máa lọ kí n dẹ̀ kémi dẹ̀ gbé mọ́tò kí n kàn máa da free ẹ lọ ìyẹn ò mọ́ pọlọ dání fúnru wa ẹ̀. Ṣé mo lè gbé ẹ? Sure. Jọ ṣé eré àyínà ló ń gbé? Mo wá béèyàn ń bì báyìí ni. Bá sọ náà because gbogbo èèyàn tó wà ládùúgbò ìlọmọ obìnrin làwa mọ̀. Kì í ṣe pé à ń fẹ́ wọn o but a mọ gbogbo wọn pátápátá. Ó ti yé mi sá. Ó ti yé wọn náà. Bẹ́ẹ̀ni sá. Ṣé kí n gbé dání? Of course. Wọlé sínú bíbá. Thank you. You're welcome. Thank you. Ọ̀tọ̀ dìbò. Pẹ̀lẹ́. Yes sir. Yeah. Thank you. Mo ti wá bẹ̀rẹ̀ for hours. Ìyẹn terrible ó lè rí mọ́tò mẹ́yìn. Bẹ́ẹ̀ máa ń dà gan. Èèyàn kan náà sọ bẹ́ẹ̀. Ẹ ṣe gan-an. Kò sí wàhálà. Yeah, no problem. Kí ló bá lórúkọ yín ẹ̀ tó fọ yín fún mi? Àwọn èèyàn máa ń pè mí ní Báyọ̀. Báyọ̀ gangan ni wọ́n sọ mí bọ̀ Bẹ́yú làlà èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́yú làlà. Yes. Ó fẹ́ ti ẹ̀ jọjú, ó jẹ́ tó wá fìtì. Oh my God. Mo dáná. Kí ló ṣe? Yé! Ẹ̀jẹ̀! Mo dáná. Kí ló ṣe? Jẹ́ kí n máa gbé lọ hospital. Hello? Ó ṣẹ̀rí ẹ̀wọ̀n rí o. Ọmọ ìran mi lọ sẹ́wọ̀n. Ó ti yé mi.
pààyàn gbé sílẹ̀ níbàyí ṣé rí mi mo rí ẹ ẹ wò sá ẹ wò sá ẹ wò sá ọlọ́run wàláhì mi kọ́ ni mo pa ẹ wò ṣé bí mo ṣe ń lọ yìí mi ti bá get this out sir imbo ni mo fi kisi no keep o kò tí ẹ yẹ mímú keep one mojo pare ayé mi ti bá ma get into the show station move ìwọ mo pa ayọ̀ gbèsè ẹ níbà mo ní ma move. Keep moving, sir. I don't want to listen to anything. Because whatever you say right now, right? Really, I'm highly impressed in you. Thank you, sir. You're a very good actor. Very good actor. Oh, when you láti bá sá. Kí ni àǹfààní àpótá ní sá tó ń sanwó nù? Àbí ọmọ tá kọ́ níṣẹ́ tí ò mọṣẹ́ lójú àmì. Ìwọ tí ẹ ti wá mọṣẹ́ jà wọ́n ọ̀gá ẹ̀ lọ. Ó ti mọ̀. Thank you, sir. Orí ẹ̀ pẹ̀ dà. Thank you, sir. So, but Mimi, a fẹ́ ṣe nǹkan kan. Mo fẹ́ gbé Báyọ̀. Tí n bá dẹ̀ gbé bíbẹ̀ mo fẹ́ gbé wá. Well, there's no problem about that, but later if you yanjú gbogbo nǹkan lọ́dọ̀ yín náà. Sure reason mo kò bẹ̀rẹ̀ sí wo gbà tá sọ̀rọ̀ lọ. Tá bá máa gbé yẹn mo fẹ́ ká yẹ jagan. Kó má mọ bí tí wàhálà ti wà. We'll make sure that Simi will be available here. Á dẹ̀ jọ sí mo fẹ́ countenance tó bá rí Simi. Okay, it's fine, right? Yeah, me bá ní pé okay, kí Simi gan wá office bóyá, but I don't want to put her through that. In fact, òun gan mi ní jẹ́ kó mọ̀ pé kí ni mo wà bí báyìí. It's okay by me. All right. Okay. Yeah. It's okay. Mimi. Èmi ni. Méjì ò kí n jáṣà. Kí ni mo ṣe fún ẹ? Mo ti sọ̀rọ̀ lọ́jì náà. Sorry, questions méjì péré mo fẹ́ bi ẹ́. Tó bá dẹ̀ kọ̀ tó jẹ́wọ́. Ibi báyìí ló máa gbà dẹ́wọ̀n. Ṣé mo pò ṣe ní case kan lọ́dọ̀ wa tó fresh? Now, question tí mo fẹ́ bi ẹ́ ni. Ta ló pa Kúnbí Ọláonípẹ̀kun? Kúnbí Ọláonípẹ̀kun. Ẹ wo, níwájú Ọlọ́run tá kì í pé jẹ́ rírọ́. Èmi kọ́ ni mo pa Kúnbí. Mi ò mọ nǹkan kan nípa ikú Kúnbí. Lóòótọ́, ó ti ṣẹ̀ mí rí. Èmi dẹ̀ ti dáríjì torí mo rí pé ìgbà ìmọ̀ ni. Kí ni mo fẹ́ fi kú ẹ̀ ṣe? Kí ni mo fẹ́ pa fún? Mr. Bayo, awo kí n ṣe tó náà máa fi dúdú pé funfun. Ó bẹ́tà kó jẹ́wọ́ bùn ká lè dá sọ̀rọ̀ ẹ. Ẹ wo, ẹ gbà mí gbọ́. Kò sí nǹkan kan tí mo fẹ́ fi kú bí ṣe. Èmi ò pa mi ò mọ̀ pa kú ẹ. Kí ni kú ẹ fẹ́ dà fún mi? Tí máa fi wá sọ pé èmi ló kàn dé ń pa. Mi ò lè pa Kúnbí, èmi kọ́ ni mo pa. Orí tó máa ṣe fún ẹ ó pọ̀ gan. Simi. Ó yà ilé ẹni pé mo jáde àbí? Ọmọ olóore ni mí, mi ò gbọ́dọ̀ kú sípò ìkà. Báyọ̀, má dìbọ́ kankan because mo mọ̀ ẹ́ dáadáa, mo mọ̀ ẹ́ gan, ìwọ ló pa Kúnbí. Báyọ̀, ṣé bí wọ́n ní ìgbà tí èèyàn bá rí gbá níyàn máa rá mi ni? Mi ò dẹ̀ ní la ojú mi sílẹ̀ kí tá ló bọ̀ kó. Ẹ dúró. Mo mọ̀ Kúnbí dáadáa.
Kúnbi bẹ́ẹ̀ jẹ́ kí n lé Simi bọ́ síta nítorí property. No, ìyẹn ò lè work. Kò lè work. Báyọ̀, ṣé kìí ṣe pé mo ti ń finá sórí òrùlé sùn? Wíwà láyé Kúnbi ò lè so èso rere fún mi. Mo gbọ́dọ̀ wọ agbọ́ndà sí kí tèmi má bàa já sásán. Ọkọ mi, jọ̀ọ́ má bínú àná. Wo má wulẹ̀ tó fi gígùn ojú egbò tó ti jìnnà. Gbogbo ẹ̀ pátápátá ló yé mi. Ó bí mo ṣe wà, mo ti mọ nǹkan tí màá ṣe. Ìyàwó mi ni ẹ́. Ó kọ́ jẹ́ pé mi ò fẹ́ yẹ kí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kó tún repeat ara ẹ̀ ni. Torí pé ẹ̀rù ń bà mí kó má lọ jẹ́ pé ajẹ́ ẹ̀ máa padà sí di ebi ẹ̀. Láíláí wo ọkọ mi kò lè ṣẹlẹ̀ mọ́ láíláí. Kò lè ṣẹlẹ̀. Kó ba lè dá ẹ lójú, èmi àti Àjùmọ̀ máa lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mi lọ́la. A máa lọ ṣe gbogbo necessary things láti forúkọ ẹ sórí document yẹn. Kó lè dá ẹ lójú pé oorun iṣu ẹ ni àparò mi máa kú sí. Ṣùgbọ́n. Mo ti gbọ́. Mo mọ̀ pé alátiṣe mi ó máa tún ṣe ara ẹ̀. Ẹ wo ṣẹ́rí lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ò ṣe nǹkan kan fún un àti pé kò lọ jẹ́rìí tako ìyàwó ẹ̀ ní court. Ipò mọ̀ pa ikú Kúnbi Ọláolẹ́pẹ̀kun. Àbí? Now, kí ni èdè tó ṣiṣẹ́? In fact, I don't know the reason. Why will you do that? No, ẹ má bèrè question lọ́wọ́ ẹ o. Èmi mọ reason tó fi ṣe. Yes. Má wò mí bẹ́yẹn. Mo mọ reason tó fi ṣe. Ṣé nítorí property ni? Yes. Ìkàlẹ̀ ní tẹ̀ ń wo yìí o. Ẹ wojú ìjàdá. Ó burú èmi ò dẹ̀ trust ẹ. I don't trust him. Now, listen. Ó ti ṣẹlẹ̀. Agbọ́n yẹn ti sẹ́. Now tell me, tell me what pa Kúnbi gangan sọ. Sir. Yeah, okay. I've got something here. All right. You need to say this. It seems we are getting to the root of the matter, sir. Okay. All right. Yeah. Simi. Yeah? Ṣé Kúnbi ṣé ó ṣe business kankan tó kù? Business. Because ikú Kúnbi ó ní ṣe pẹ̀lú ohun ìní. Property. Yeah, asset. Yes. Wo ọ̀rẹ́ kò sẹ́ni tó ṣe finú tán o inú ẹ̀dá dẹ́ jìn apẹ́tà kó má jẹ́ kan sanwó ìsúná àkáǹtì mi. Yes. Wo ọ̀gbẹ́ni wọ́n náà ara ń lóyún ọkùnrin ẹ̀ ṣé bí tiẹ̀ wá ni wọ́n ṣe finú tán ni àdìgbọ́lá tí ń bọ̀ rẹ́ bọ̀tọ̀ ayé pé ó lọ́ọ́ ẹ̀fọ́ wàhálà sórí ikọ̀ tó yẹ kó difficult ni wípé contract staff lèmi kò dẹ̀ possible kí wọ́n dá account mi kó bá 100 million naira at any time ni wọ́n lè lọ fẹ́ audit account wa so tó bá wà lọ́dọ̀ ẹ̀ is better at least ó better kó wà lọ́dọ̀ ẹ̀ chicago méjì padà náà wọ̀ lọ because kò mí lè defend ẹ̀ wọ́n ní gbọ́pọ̀ outside business kan láti ta fi rówó. Sori mi ìjọba àjọṣe business ni but the truth of the matter is that 5% péré ń tèmi kò matter. ló ń talàbà nínú ìbejì. Ṣé o mo ti sóúnjẹ tán o ṣé kí n gbé wá kí n sẹ́ẹ̀fì Sẹ̀mí á lè máa lọ. Ìyàwó ó ga ọ Sẹ̀mí tí bójú ṣe rí rèé ta fi jòbì lọ́jà èdè. Àmì bí o àgbà tó já mi sọ́lọ́pọ́n báyìí lájú gbogbo wàhálà mi lórí ọmọ ẹ̀. Ẹ̀yin lẹ mọ̀ ẹ jẹ́ kí n lọ bá yín gbóúnjẹ yín wá. Ṣé kí sòótọ́ fún tí mi bá fẹ́ sí mi rò kí mo lè máa rí o. Ìyá àti bàbá ìyànjọ́ wọn fẹ́ ni àjọ wọn fẹ́ ni mo rẹ̀ ń tó lè bá mi lọ́wọ́ mo tó lè bá mi lára mo bí ọmọ ẹ̀. Nílọ tí mo lọ ni mo gbọ́ pé Kúnbi ti kú. You are pathetic, Claire! How about this? Listen, owó yẹn wọnú àkáǹtì ẹ lọ́jọ́ kẹta.
ìwọ àti olóògbé dé sọ̀rọ̀. And you promised to see him the following day. Ní ọjọ́ tó jáde láyé. Now tell me, ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó fi ẹsẹ̀ méjèèjì tìrò. What do you know about his death? Jesus, but God is my witness. Because he will pack me. Because he will pack. Yeah! I'll kill you. Jesus. Gbọ́, kí ló dé tó fi ṣe púpọ̀ rẹ̀? Kò ní mo pa ẹ̀wọ̀n ọ́fíìsà mi lè dá yẹ pa. Ikú ti wọlé dé. I do. Ṣé lè mo pa? Ọlọ́pàá, ṣé torí kan tí mo fi mú ẹ lọ́wọ́? No, ṣé torí ẹ ní? I did it. I do. Ṣe sùúrù. Mi lè ṣe sùúrù. Má ní kí ṣe sùúrù máa irú sùúrù rẹ̀ fẹ́ kí ṣe yẹn. Kí ló sọ yìí náà? Kí ló sọ lẹ́nu tí ò dùn lẹ́nu yìí náà? Wọ́n bá mi di ẹni. Má yẹ kí bínú sí ẹ o. Sorry for kí ni yẹn. Kí ló sọ ọ̀gbẹ́ni mú ẹja ni mo wà yìí o. The other side mi tẹ́rù gan o. Ibi tó dá life mi ló ti rí o. Tí bá tẹ̀yìn sí o ní láìkẹ́ rárá. 100 million lásán ó dẹ̀ jókòó síbi lọ́jọ́ òun sọ ó ní 5% pẹ̀lú owó ẹnu ẹ̀ ọ̀bí tàbí sí $100 million àwọn sùn analyze wọ́n tún gbé kọ́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  ní sọ̀tà orí burúkú wo nìyẹn táwọn lè gbàrú ẹ̀ bàbá bí wọ́n tó lọ wo ọ̀yẹ́ yìí bínú sí ẹ̀ o mo yẹ dání mo wà mí ò lálàáfíà rárá o mi ò gbádùn délé ẹ̀ ẹ má tẹ̀ ẹ̀ rárá ọ̀rọ̀ kí ló wo ọ̀gbẹ́ni ìlàjẹ̀ o ìlàjẹ̀ rárá. Kọ́mi fún mi 3 months. 3 months. Bọ́ọ̀ mọ̀ kan tó wà stake náà bọ̀ bọ́ọ̀ mọ̀ kan tó wà jẹ́ kí n kọ́ àwọn documents wá kí n fi hàn ó máa kan tó wà stake fún mi ó ní kí n fẹ́ 3 months or what? Mo ń bọ̀. Kọ́mi. Kí ló fẹ́ ló fẹ́? Mo ní pé torí asset gẹ́ iná ṣe pa. There's no problem. Let's charge him to court. Eléyìí máa pẹ́ sẹ́wọ̀n. No. Ẹ má tẹ̀ ẹ̀ please. Let's just we're going to charge him to court. Check gbogbo ẹ̀ wà well documented. Ṣe recording. Yes, sir. All right. Idiot. Stand up! Get up. Wow. Get up. Àǹtí mi, ẹ̀yin àgbà náà ní ẹ̀pá lówe lẹ́sọ̀ pé tí a bá gbàgbé ọ̀rọ̀ àná, a ní ríyàn bá ṣeré. Àǹtí mi, èmi àti ìyàwó mi ti mọ̀ pé a ṣe ẹjọ́ torí Ọlọ́run àti mi ìjọ ẹ dáríjì. Mi bínú mọ́ náà, for sure. Àǹtí mi ẹ̀ ń bínú. Àǹtí mi ẹ̀ ń bínú ẹjọ́. Àǹtí ẹ̀ ń bínú ẹjọ́. Ẹ má bínú. Simi, má bínú sí wọn. Kò bínú sí yín mọ́. Kò ń ṣe ní kò má bínú sí wọn ṣùgbọ́n ó ti tán bó ṣe sọ. You guys should sit down. Tí ẹlẹ́bi bá ti mẹ̀bi ẹlẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkànlẹ̀ ẹ jókòó ẹ pẹ̀lẹ́ àbí bó ṣe ṣe yàn dáa ṣé tó kó jóbìnrin kò bá kéré jù báyìí lọ ẹ̀gbọ́n ẹni o bó ṣe fún yẹn ọ̀dà gbogbo ẹ̀ ló ṣàlàyé fún mi she explained everything mo dẹ̀ take a personal látìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ tó ń dùn yàn ni ìyàwó bùkù ọ̀n ṣe bẹ́ẹ̀ fún yàn o kò bá kéré jù báyìí lọ ìyọkọ ẹni you don't do such. Kò dá o gbogbo ẹ̀ ló ròyìn fún mi ó dẹ̀ dùn èmi náà mo take a personal but ó ti tọ́nu ẹ̀ náà. Mo ti dáríjì. Mo ti dáríjì. Tani mi. Tọ́lọ̀ bá dáríjì wá why tèmi ṣe ní dáríjì I'm fine everything is fine. Ó ti tọ́nu ẹ̀ bó ṣe sọ yẹn ó dẹ̀ ti wá tọ́nu èmi náà inú tèmi náà ti yọ. So
a ti parí ìjà báyìí ṣé kí lẹ fẹ́ jẹ o ṣé má jàmàlà. lẹ́bi náà ẹ ní jẹun bí. ẹ láti jẹun là ń wá ẹ. So báwo ni everything ṣé okay.